ọkọ̀ símẹ́ǹtì Dangote tẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pa l'Ondo. Kò dín láwọn èèyàn bíi 9 tí wọ́n pàdé ikú òjijì láàárọ̀ kùtùkùtù ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kọkànlá ọdún yìí pẹ̀lú bí ọkọ̀ àjàgbé símẹ́ǹtì kan tó jẹ́ ti iléeṣẹ́ Dangote ṣe tẹ̀ wọ́n pa láàrin agbègbè kan tí wọ́n ń pè ní Lípàkálà sí Àkúrẹ́ garage níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Oǹdó nílùú Oǹdó ń bí. Aláròyé fìdí ẹ̀ múlẹ̀ láti ẹnu àwọn ọlọ́kadà kan tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn pé ìkóríta Lípàkálà tó wà nítòsí fásitì olùkọ́ni ìjọba àpapọ̀ Adéyẹmí University of Education ní awakọ̀ Dangote ti kọ́kọ́ tẹ àwọn 3 pa lórí ọ̀kadà dípò kí dẹ́rẹ́bà ọ̀hún sọ̀kalẹ̀ láti ṣe àjò àwọn tó fi ọkọ̀ gbá ọ̀hún nínú èyí tí obìnrin kan ọmọ rẹ̀ kékeré àti ẹni tó gbé wọn sórí ọ̀kadà wà tàbí kó wọ́nà láti tètè lọ fara rẹ̀ lé ọlọ́pàá lọ́wọ́. Ariwo Allahu Akbar ni wọ́n ló ń pa tó sì tẹná mọ́ ọkọ̀ àjàgbé rẹ̀ tó ń sá lọ lẹ́lẹ́ láì wo bí ojú ọ̀nà márosẹ̀ náà ṣe máa ń kún fọ́fọ́ fáwọn ọkọ̀ àti ọlọ́kadà lásìkò náà. Bí awakọ̀ tí kò tíì ju bí ọmọ ọdún 23 lọ yìí ṣe ń gbìyànjú àti sá náà ló ń ti àwọn ọlọ́kadà tó bá ti rí mọ́lẹ̀. Gbogbo akitiyan àwọn tó ń lé láti fipá dá a dúró lágbègbè Àkúrẹ́ garage ló já sí pàbó pẹ̀lú bí wọ́n ṣe ló kọlu ọkọ̀ àjàgbé míì tí wọ́n wà dí ọ̀nà kí wọ́n lè fi dá a dúró. Ṣe ni ọkùnrin ọmọ Haúsá náà fi ọ̀nà tirẹ̀ sílẹ̀ tó sì fèsì àwọn ọkọ̀ àti ọlọ́kadà tó ń bọ̀ jẹ́jẹ́ lójú ọ̀nà tiwọn. Agbègbè yìí gan ló ti túbọ̀ tẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́kadà àtàwọn èrò tí wọ́n gbé sẹ́yìn pa kó tó mórílé ọ̀nà Àkúrẹ́ tó tún sá lọ. Àwọn ọlọ́kadà pẹ̀lú ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ìlú Oǹdó náà kò bá a mú ọ̀rọ̀ yìí ní kékeré. Ó kéré tán àwọn ọlọ́kadà bíi 50 pẹ̀lú ọkọ̀ àwọn àmọ̀tẹ́kùn kan ni wọ́n gbà tì í lẹ́yìn tí wọ́n sì ń lé títí wọ ìlú Bọ́dọ̀rùn dúró níjọba ìbílẹ̀ ìlà oòrùn Oǹdó níbi tí wọ́n ti padà rí awakọ̀ náà mú. Àwọn àmọ̀tẹ́kùn ni wọ́n sáré gbé awakọ̀ yìí kúrò láàrin àwọn èrò tí wọ́n kò fi lù ú pa. Wọ́n bà ọkọ̀ àjàgbé rẹ̀ jẹ́ níwọ̀nba ṣùgbọ́n wọn kò rí mọ́tò yìí jó gẹ́gẹ́ bí ìfẹ́ inú àwọn ọlọ́kadà náà títí tí àwọn ọlọ́pàá area command nílùú Oǹdó fi bá wọn lẹ́nu ẹ̀. Olúṣèyẹ Iyadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.